àwọn tèmi ìwé sábọ̀ iná sọ pé orin tí máa ń kọ́ kò dẹ̀ lè ṣá táwọn tó bá ń jókòó lè rẹwọ̀n. ọlọ́pàá ni ẹ̀ wò alábẹ́ èèyàn ó yá já sún sámọ́ nípasọ̀ ó yá ṣé ìmú yàrá àgbà ó yá ṣí fíìmù àbíbọ́ fati fún nípasọ̀ nípasọ̀ yàrá àgàtà. olórí ti bá kọ́ lóde lóda àwọn àjọyọ̀ lè yọ olórí ti bá kọ́ lóde lóda lóde lè ṣàwọn àwọn àjọyọ̀ lè yọ olórí ti bá kọ́ lóde lóda ìwé àwọn àjọyọ̀ lè yọ. Mami Rachel Fẹ̀yìntọ́lá lónìí tèmi ò onífádé abiyamọ tó mọ rírì ọmọ ìyá ẹgbẹ́ gbogbo ọjà sábọ̀ ìròjò nílùú lè ṣàtàwà yìí mọ́mì ọlọ́run ló gbé ẹ́ dépò yẹn ènìyàn kọ́ kò dẹ̀ ní já ẹ́ kulẹ̀ títí láéláé. mama ẹ̀dá tọ́lọ́run bá bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ lójoojúmọ́ àwa má rí ìdí lọ́rọ̀ ẹ̀ yóò máa jẹ́ ọ̀tá kan bínú ni. màmá ń fèmí dúpẹ́ sọ́lọ́dúnmarè ọba tó dá wọn sí. aláàfin ọ̀run ṣeun ìláyé olódùmarè agbé ọ̀gá. lórí màmá olóye màmá wa Fẹ̀yìntọ́lá Onífádé. ó dá báyìí àìnídá mọ́kọ́ba má fi sọ̀rọ̀ ẹ̀ orin ọpẹ́ ló ń kọ́. màmá ní ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ara sán nígbó àìmọye atẹ́gùn ló tún fẹ́ ìjìjà kó pẹ́ wá lọ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ara sán atẹ́gùn fẹ́ ìjìjà kó pẹ́ wá lọ ó yẹ ká dúpẹ́. Fẹ̀yìntọ́lá ò ti wá Onífádé o ọ̀mìrè o. àsìkò tẹ́jọ́ èyí ìgbàlẹ̀ ò ní fọ́ mọ́mí àwọlé ò ní fàyà o. Ìjẹ̀ṣà ṣeré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́. ẹ̀rọ wa mọ̀ bòkun rémi Ìjẹ̀ṣà múdù máa ń panadà. olóbì kan wọ́wọ́ ti wọ́ olóbì kan wọ́wọ́ ti wọ̀. èyí tó fẹ́ ni àwọn sáà pé ní èyí tó fẹ́ ni àwọn sínú ń gbó. kábíyèsí mo recognize pẹ́sẹsẹ oníròjò kíkú má pa yín rèwerèwe ògùn ọba wa. ó ń dá a báyìí àìnídá mọ́kọ́lọ́ má fi sọ̀rọ̀ rẹ̀ o màmá. màmá ní bí mo lówó máa fi yìnyàn ọba olúwa mi tàlàbà máa yìn bí yóò ṣe wọ olúwa o. lọ́gọ̀. ọlá ní Àfọ̀njá máa ń gbẹ́sẹ̀ lu gọ̀gàn Sanyeri. Àfọ̀njá ọ̀yọ́mọ́ láàfin òjò pàṣẹ gẹrẹmọ́dé má ti bà. àtìbà jọ̀ngànjọ̀ngàn akéèkéjì òrìṣà ńlẹ̀ kú bàbá yèyé. Àfọ̀njá ló ní tèmi ọlá níyì máa ń gbẹ́sẹ̀ lu gọ̀gàn ọ̀pá kan Sanyeri kan. Èdùmàrè máyọ̀wọ́ lọ́rọ̀ rẹ bá ń tọ́jú Adékọ́ láti já ní lónìí tèmi ara wa. ọgbọ́n bí mo lówó máa fi yàn ọba olúwa mi sálábà máa yí bí yóò ṣe wọ olúwa o. Go! ìbá tí mo ní máa fi ránṣẹ́ olúwa lọ́wọ́
máa fowó mi máa fi gbéṣẹ́ Olódùmarè ga. Màmá ní máa fowó mi o máa fi gbéṣẹ́ Olódùmarè ga. Àfọ̀njá bí mo lówó kí n fi yíyọ́ ìlà yíyọ́ Ọlọ́run mi. Sálábà máa yí bí ó ṣe wọ Olúwa o. Àfọ̀njá máa kẹsẹ̀ lù kọ̀ọ̀kan yọmọ́ láàfin ara wa. Ilé láti wá. Mami mo recognize ẹsẹsẹ Ronke. Òjò olúkú lóye mo bá lọ. Oṣòdì òkè máa gbọ́rọ̀ lẹ́nu mi. Àwọn náà gbé wa débí. Ọba kó má yọ wọ́n lọ́rọ̀ Ronke torí mọ̀dà wá Fẹ̀yìntọ́lá. Ẹni àpètèpèrò ká mọ́wọ́ ẹ̀dẹ̀lẹ̀ lọ́jọ́ sí ojoojúmọ́ ló tún pélé Ronke. Ọba Ọlọ́run tó ń bẹ lẹ́yìn yẹn kó má fi yẹ sílẹ̀ títí láíláí ṣàmì àdúrà rárá wá ní. Ó wá ní àdúrà mi gbà ó Jésù mo máa yàn ó. Àdúrà mi gbà ó. Àdúrà mi gbà ó. Màmí Fẹ̀yìntọ́lá. Àdúrà mi gbà ó Jésù mo máa yàn ó. Mami mo ṣe bí ẹyẹ o lálárò ká ọ̀tá fẹ́ máa ṣe. Àníṣe yẹ̀yẹ́ o lélẹ́ ní ọ̀rẹ́ fẹ́ máa ṣe. Mo dúpẹ́ Olúwa àdúrà mi gbà o. Àdúrà mi gbà o. Mo fògo fún wọn àdúrà mi gbà o Jésù mo máa yọ̀ o. Mẹ̀dá bá máa ń rò ó yẹ kó lè dúpẹ́ sólódùmarè ọba. Mami Fẹ̀yìntọ́lá ṣọpẹ́ sọ́lọ́dùmarè ọba láti kékeré níwọ̀ tí yóò rí ọlá mọ́mì lẹ́yìn tí yóò rí ọlá. Èrò ọ̀tá ní pé bí kọ́mọ náà máa dàgbà kó má ṣe oríire ṣùgbọ́n lójú ẹlẹ́gàn ẹ̀yìn ń dùn. Mami Fẹ̀yìntọ́lá ẹ̀yìn tún ń dán. Ọlọ́run ló gbé ẹ́ sí ipò yìí kò dẹni já ẹkú lẹ́mú. Ìyẹn ló máa sábàbí tàbí ṣe lọ́ńchì sinimá tuntun Fẹ̀yìntọ́lá olóbì ohun ojú rí ẹnu ò lè sọ. Àtúnṣe wuyè màmá olóyè Gẹnire vice president gbogbo ẹgbẹ́ olóbì Ọ̀ṣun state yìí. Ọba kó má yọ wọ́n lọ́rọ̀ rẹ̀ ẹni. Màmá tún jẹ̀yẹ́ ẹgbẹ́ gbogbo Sábó market níròjò nínú Iléṣà. Ọlọ́run tó gbé ẹ̀sìnkò yìí kò ní jẹ́ ó jábọ́ kó yá sàmì àdúrà rábíàmọ́. Àfọ̀njá ó ní pé àdúrà mi gbà ó Ọlọ́run mú mọ̀ yàn ó. Àdúrà mi gbà ó. Ó ṣé bàbá. Àdúrà mi gbà ó. Mo fògo fún wọn. Àdúrà mi gbà ó Jésù mo máa. Mo ṣe bí ẹyẹ o lálárò ká ọ̀tá fẹ́ máa ṣe. Àníṣe yẹ̀yẹ́ o lélẹ́ ní ọ̀rẹ́ fẹ́ máa ṣe. Mo dúpẹ́ Olúwa àdúrà mi gbà o. Mo fògo fún wọn àdúrà mi gbà o. Mo mọ̀ pé ọ̀gá àdúrà mi gbà o Jésù mo máa yọ̀ o. Fẹ̀yìntọ́lá wá sọ wípé tàlá ó máa sìn. Bàbá ìwọ la ó máa sìn. Bàbá ìwọ la ó máa bọ̀. Ìwọ tó fẹ́ wà la ó máa sìn títí. Tó jẹ́ pé mímọ́ lògo ọlá ẹ̀. Mọ́mí Olúwa máa jẹ̀ra máyé. Máa jẹ̀ra máyé. Olúwa máa jẹ̀ra mọ̀gbà o. Olúwa máa jẹ̀ra máyé o. Olúwa máa jẹ̀ra máyé. Olúwa máa jẹ̀ra máyé. Olúwa máa jẹ̀ra mọ̀gbà o. Olúwa máa jẹ̀ra máyé.
ọba olúwa máa jẹ̀ra máyé olúwa máa jẹ̀ra máyé ẹlẹ́dàá mi máa jẹ̀ra mọ́ gbà o olúwa máa jẹ̀ra máyé o. olúwa máa jẹ̀ra máyé olúwa máa jẹ̀ra máyé olúwa máa jẹ̀ra mọ́ gbà olúwa máa jẹ̀ra máyé. bàmí àwòkọ́ mo rẹ́kọ́tẹ́sẹ̀sẹ̀nsẹ̀ máníjà Alhaji Pasuma ẹ̀gbọ́n wa ọmọ olúwa má jẹ́ òkú rẹ̀ wéréwé o àwòkọ́ máa wọ̀rọ̀ mẹ́rin. olúwa máa jẹ̀ra ó má jẹ̀ra máyọ̀kọ́ bàmí má jẹ̀ra máyọ̀kọ́ àwòkọ́ lọ́gà ìdí. ọláníyí àfọ̀njà máa gbọ̀rọ̀ mi Sanyeri ọ̀lọ́lá ló ní tèmi ẹni rẹ̀ ọ̀yọ́ mọ́ láàfin ìjọ ẹlẹ́dàgẹ́ o ilé adéyẹmí àtọ̀dá láfi. olúwa máa jẹ̀ra máyé olúwa olúwa máa jẹ̀ra máyé olúwa olúwa máa jẹ̀ra mọ́gbà olúwa máa jẹ̀ra máyé. Ronke òjò máa gbọ́rọ̀ lẹ́nu mi Oshodi òkè wọn náà ń lò létí wá ní orí ẹ máa jọra mọ́gbà o ẹlẹ́dà mi máa jẹ̀ra wá. olúwa máa jẹ̀ra máyé olúwa máa jẹ̀ra máyé olúwa máa jẹ̀ra mọ́gbà olúwa máa jẹ̀ra máyé. kábíyèsí oníròjò ti rójò yìí adápẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ gọba ẹlẹ́dà ẹ máa jẹ̀ra mọ́gbà arábà mi lọ́ọ́ bá ń pa ọba dákun mọ̀ pa mí o. olúwa máa jẹ̀ra máyé kábíyèsí olúwa máa jẹ̀ra máyé oníròjò olúwa máa jẹ̀ra mọ́gbà olúwa máa jẹ̀ra máyé. ọba Moses Olúṣẹ́gun Àjàṣẹ́gun máa gbọ́rọ̀ mi ọmọ akẹ́jùyè ló ní tèmi ẹni rẹ̀ àròjò gbogbo ìròjò máa gbọ́rọ̀ lẹ́nu mi ọba máa parẹ́ rèwerèwe ọba wà o. olúwa máa jẹ̀ra máyé kábíyèsí olúwa máa jẹ̀ra máyé olúwa máa jẹ̀ra mọ́gbà olúwa máa jẹ̀ra máyé. ọba Julius Olúwàgbémi ga máa gbọ́rọ̀ mi ẹni rẹ̀ adéyẹrí ní dàdí mi ọgbọ́n agbẹ́gbọ̀n gbogbo ẹ̀gbọ́n kábíyèsí ẹ̀ o orí ẹ̀ máa jẹ́ o àmàyè. olúwa máa jẹ̀ra máyé Oh! olúwa máa jẹ̀ra máyé Hey! olúwa máa jẹ̀ra mọ́gbà Hey! olúwa Bàbí onífádé sọ wípé ṣe rọ́wọ́ Jésù lára mi gbọ̀gbọ̀rọ̀ gbọ̀gbọ̀rọ̀. Bàbí onífádé níṣẹ́ rọ́wọ́ Jésù lára mi o. gbọ̀gbọ̀rọ̀ gbọ̀gbọ̀rọ̀ Àti rọ́wọ́ Jésù lára Fẹ̀yìntọ́lá. gbọ̀gbọ̀rọ̀ gbọ̀gbọ̀rọ̀ Àbájọ tó bá fi gbẹ́ sókè tòtò lórí rẹ̀. gbọ̀gbọ̀rọ̀ gbọ̀gbọ̀rọ̀ Ṣé rọ́wọ́ Jésù lára rẹ̀ o. gbọ̀gbọ̀rọ̀ Màmí Fẹ̀yìntọ́lá rọ́wọ́ Jésù lára rẹ̀ o. gbọ̀gbọ̀rọ̀ gbọ̀gbọ̀rọ̀ Ọmọ Ọlọ́run tó gbé sípò yìí kò ní jẹ́ ó jábọ́ láéláéláé o. gbọ̀gbọ̀rọ̀ Àti rọ́wọ́ Jésù lára rẹ̀ o. gbọ̀gbọ̀rọ̀ gbọ̀gbọ̀rọ̀ Ẹ wọ̀wọ́ Jésù lára Fẹ̀yìntọ́lá. gbọ̀gbọ̀rọ̀ gbọ̀gbọ̀rọ̀ Onífádé máa gbọ́rọ̀ lẹ́nu mi kọ́ máa má pa eré wèrèwé àbíyamọ. gbọ̀gbọ̀rọ̀ Ọlọ́run tó bí ẹ̀sìn ipò yìí kò ní jẹ́ ó jábọ̀ ó mọ̀ dàbí. Ó ní àbáyé àìnídàmọ́ kó lu ọ̀run má fi sọ̀rọ̀ gẹ́. Èmi kan ló pa o, ọ̀tá mi ló para ẹ̀. Ìwọ kan ló pa o, màmí onífádé, ọ̀tá rẹ ló para ẹ̀. Ibi tó ti ń rojọ́ kiri lẹ́bí mímọ́ ti pa kílẹ̀ wí. Èmi kan ló bá o ọ̀tá mi ló para ẹ̀. onímọ̀dé èmi kan ló pa o ọ̀tá mi ló para ẹ̀. Ibi tó ti rojọ́ kiri lẹ́bí mímọ́ ti pa. O gbọ́dọ̀ èmi kan ló pa o mọ́mì ọ̀tá rẹ̀ ló para ẹ̀. Ìwọ kan ló pa o
ọ̀tá ẹ ló para ẹ̀ ibi tán ti ń rojọ́ kiri lẹ́bí mímọ́ ti pa. Ibi kan ló gbà ó. Màmí onífàdé bá gbà mí o. Ìtọ́lá ló ní tèmi àbíyàwó. Ibi kan ló gbà ó. Ọ̀tá mi ló para ẹ̀. Ibi tó ti ń rojọ́ kiri. Ìtọ́lá ẹ̀wọ̀ ọwọ́ Jésù lára rẹ̀ gọ́gọ́rọ́ Gọ́gọ́rọ́. aráwọ̀ Jésù lára rẹ̀ o. Gọ́gọ́rọ́ gọ́gọ́rọ́. Àti ráwọ̀ Jésù lára Fẹ̀yìntọ́lá gbogbo. Gọ́gọ́rọ́. Àrọ́wọ́ Jésù lára rẹ̀. Gọ́gọ́rọ́ gọ́gọ́rọ́. Ẹ̀yin boys Fẹ̀yìntọ́lá jóye Fẹ̀yìntọ́lá jóye màmá dára ó yẹ lóye yẹ o Fẹ̀yìntọ́lá jóye. Fẹ̀yìntọ́lá jóye. Ìlàbí o Fẹ̀yìntọ́lá jóye ó dára ó yẹ lóye yẹ Fẹ̀yìntọ́lá jóye. Ìwà rere sóhun lẹ̀ṣọ́ ènìyàn ló mú gbogbo òròjò wákàtí ní sábó tọ́bí fi Fẹ̀yìntọ́lá jóye ó dára màmá yẹ lóye yẹn o Fẹ̀yìntọ́lá jóye. Fẹ̀yìntọ́lá jóye. Fẹ̀yìntọ́lá jóye. ó dára ó yẹ lóye yẹn Fẹ̀yìntọ́lá jóye. Fẹ̀yìntọ́lá jóye Fẹ̀yìntọ́lá olóbi àgbèsì ní má tuntun jáde torí màmá olóye Fẹ̀yìntọ́lá ìyẹn Fẹ̀yìntọ́lá olóbi. Fẹ̀yìntọ́lá jóye tó bá ti jáde kó lọ́ra ti yẹ Fẹ̀yìntọ́lá olóbi. Fẹ̀yìntọ́lá jóye màmá dára àlòyẹ lóye yẹn o Fẹ̀yìntọ́lá jóye. Fẹ̀yìntọ́lá jóye. Fẹ̀yìntọ́lá jóye. Ó dára ó yẹ lóye yẹ Fẹ̀yìntọ́lá jóye. Èmi recognize ẹsẹ̀ ọba wa barista lọ́yà akọ níwájú adájọ́ Sunday ọmọ Adéwùmí mi. Akíbalóye àkọ́kọ́ onígògò gbogbo ìgògò Èkìtì máa gbọ́ná adé apẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba arábàfin lọ́ọ́ bá ń pa ọba dákun mọ̀mọ́ pa mí o wọn ló dára mọ̀mọ́ yẹ lóye yẹ o Fẹ̀yìntọ́lá. Fẹ̀yìntọ́lá jóye. Fẹ̀yìntọ́lá jóye ó dára ó yẹ lóye yẹ Fẹ̀yìntọ́lá jóye. Fẹ̀yìntọ́lá jóye Fẹ̀yìntọ́lá jóye ó dára ó yẹ lóye yẹ Fẹ̀yìntọ́lá ẹ̀wọ̀ṣ. Fẹ̀yìntọ́lá jóye. Fẹ̀yìntọ́lá jóye. ó dára ó yẹ lóye yẹ. Fẹ̀yìntọ́lá ó jóye. ní ìjó kí bàjó fún bàbá ara kí bàjá fún bàbá. Màmá olóyè máa gbẹ́sẹ̀ lù kọ̀ọ̀kan abiyamọ ọlọ́run ló bẹ̀rẹ̀ yìnyẹn tó dẹ́ sí tọ́jú ni màmá tún ṣọjọ́ bí lórí ilẹ̀ yìí o àgbàdùn yín dá lóko lódùmarè gọba. Fẹ̀yìntọ́lá wá sọ wípé ìjó kí bàjó fún bàbá. Ara kí bàjá fún bàbá. Ó ní ìjó kí ni bàjó fún bàbá. Ara kí bàjá fún bàbá. Màjíjọ́ wọ́n tún bóyá yẹ bàbí. Ara kí bàjá fún bàbá. Màmí onífàdé jíjọ́ wọ́n ó sì bóyá yẹ bàbá. Ara kí bàjá fún bàbá. Ìjó kí bàjó. Ara kí bàjá o. Ìjó kí ni bàjó fún bàbá. Ara kí bàjá fún bàbá. Fẹ̀yìntọ́lá ní mélèé ṣàìsàn pẹ́. Mélèé ṣàìsàn pẹ́ òre. Màmá olóyè gbọ́ná mélèé ṣàìsàn pẹ́ òkò. Mélèé ṣàìsàn pẹ́ òre. Òre Jésù ṣe fún ẹ ó pọ̀. Mélèé ṣàìsàn pẹ́ òre. Òre Jésù
Jésù ṣe fún ẹ ó pọ̀ o. Délé ṣàìsàn pẹ́. Fẹ̀yìntọ́lá oore Jésù ṣe fún ẹ ó pọ̀. Délé ṣàìsàn pẹ́ oore. Oore Jésù yìí ṣe fún ẹ ó pọ̀ o màmá. Délé ṣàìsàn pẹ́. Ó ní ijó kí bàjó fún bàbá. Ara kí bàdá fún bàbá. Ijó kí ni bàjó fún bàbá. Ẹnjìníà. Ara kí bàdá fún bàbá. Màjíjó ọwọ́ túbọ̀ yáyẹ bàbá. Ara kí bàdá fún bàbá. Màjíjó ọwọ́ òsì bóyá yẹ bà mí. Ara kí bàdá fún bàbá. Fẹ̀yìntọ́lá ijó kí bàjó. Ara kí bàdá o. Màmá ní Bélé ṣàìsàn pẹ́. Bélé ṣàìsàn pẹ́ o. Bélé ṣàìsàn pẹ́ o kò. Bélé ṣàìsàn pẹ́ oore. Oore Jésù ṣe fún bí ó pọ̀. Bélé ṣàìsàn pẹ́ oore. Àlọ́ oore Jésù ṣe fún bí ó pọ̀. Bélé ṣàìsàn pẹ́ oore. Wọ́n ní ẹ bá ń ra bàbá fọ́ba ògo. Ọba tẹ́rẹ̀ẹ́rẹ́ tẹ́rẹ̀ẹ́rẹ́ rẹ́rẹ́ 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 kárí ayé. Fẹ́mi ọmọ Akíndélé sanwó ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọmọ Akíndélé ló ní tèmi ẹ̀ líre. Owó màmá olóye ló ná. Fẹ́mi rọ ọmọ Akíndélé. Ọba kó má yọ wọ́n lọ́rọ̀ rẹ̀. Akíndélé ló ní tèmi ẹ̀ líre. Ó ní pé kẹ́ bá ń ra bàbá fọ́ba o. Ọmọ Akíndélé o. Ọba tẹ́rẹ̀ẹ́rẹ́ tẹ́rẹ̀ẹ́rẹ́ Rẹ́rẹ́ 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 kárí ayé. Olórí ayé ṣe borí ògógó ṣe borí. Olùgbàlà ṣe borí ògógó ṣe borí. Ọlátúnjí Màgbára lẹ́nu mi immigration officer tó jáde. Ṣe borí. Olórí ayé ṣe borí ọmọ Akíndélé. Ṣe borí. Olùgbàlà ṣe borí ògógó. Ṣe borí. Bí mo ti ń fẹ́ gbẹ̀ràjò lọ o. Ṣe borí. Akíndélé bí mo ti fẹ́ gbẹ̀ràjò lọ. Ṣe borí. Àní bí mo ti ń fẹ́ gbẹ̀ràjò lọ. Ṣe borí. Bí mo ti ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa gbọ́rọ̀ lẹ́nu mi. Ṣe borí. Ọ̀pọ̀lọpọ̀ kan bá yọwọ́ lọ́rọ̀ rẹ̀ ọlọ́lá mo bá ròde. Ṣe borí. Bí mo ti ń fẹ́ gbẹ̀rà wash. Ṣe borí. Torí ọ̀kan lọmọ gbọ́ná mo gbé jó Jésù dòde ẹ̀ ṣá máa farabalẹ̀ jíjó yẹn. Ọ̀kan lọmọ sanwó mi lọ́wọ́lọ́wọ́. Ìwọ lọ̀kan lọmọ tí mo bá ròde ara wa. Ó dá báyìí àdìdámọ́ kọ́ba máa fi sọ̀rọ̀ kan lọ́mọ. Ẹni apètèpèrò kábọ̀wọ̀ ẹ̀dẹ̀lẹ̀ lọ́jọ́ sí. Màmá olóyè máa gbẹ́sẹ̀ lù kọ̀ọ̀kan àbíyamọ. Màmá ní mo tún ti gbórin tó dá dòde ṣá máa farabalẹ̀ jíjó yẹn. Ọlátúnjí yé lónìí tèmi immigration officer tó rówó jayé ẹ̀. Apọ́nbẹ́pọ̀ rẹ̀ máa gbọ̀rọ̀ mi Ọlátúnjí. Àwọn ọmọ onílé ayọ̀ tó jẹ́ fàtàyè mi. Ọba máa yọ̀bọ̀ ọlọ́rọ̀ rẹ̀. Onílé ìtura yamiyami. Oníkanní máa gbẹ́sẹ̀ lù kọ̀ọ̀kan. Ẹ màmá olóyè màmá wa. Màmá olóyè ó wá sọ pé ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká dúpẹ́. Màmá ní ó yẹ ká dúpẹ́. Mọ́mí ṣó yẹ ká dúpẹ́. Àrà sán ní gbó. Atẹ́gùn gan tún fẹ́. Ìjìjà kò gbé wa lọ ó yẹ. Ó ti yá o ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká dúpẹ́. Màmá olóye o. Ó yẹ ká dúpẹ́. Àrà sán. Atẹ́gùn fẹ́. Ìjìjà kò gbé wa lọ. Ó yẹ ká dúpẹ́. Bàbá onífàdé dúpẹ́. Sọlọ́dúnmáre gan ọba. Àwọn ọmọ dúpẹ́ ní mọ̀dà mi ẹni re. Àwọn màmá mo dúpẹ́ lónìí tèmi abiyamọ. Màmí onífàdé lónìí tèmi. Ẹ màmá olóye mo bá lọ. Ìmùlẹ̀ màmá mo dúpẹ́ òní tèmi.
ṣòyẹ ká dúpẹ́ ṣòyẹ ká dúpẹ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ mọ́mí tilẹ̀ ti fi mú ọlọ́run tó dá ẹ̀ sí dọ́jọ́ òní ṣọpẹ́ sólódùmarè màmí onífádé máa gbọ́rọ̀ lẹ́nu mi fẹ̀yìntàn lára bí yamọ́ òyẹ ká dúpẹ́ ẹgbọ́n ṣòyẹ ká dúpẹ́ ara ti sàn ní gbó àmọ́yá tẹ̀gùn ló tún fẹ́ ìjìnjà kò gbé wa lọ òyẹ ká dúpẹ́ 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 ara sàn atẹ́gùn fẹ́ ìjìnjà kò gbé wa lọ òyẹ ká dúpẹ́. Alabi Pasuma o sheu Fuji Oganla Fuji Alabi Pasuma o ìníwọ̀n alájì erin lọ́mọ lẹ́sẹ̀kẹsẹ̀ Alabi ìmọ̀lẹ́ Fuji tiwa ní HOD máa gbọ́rọ̀ mi o olókọ́ tó pọ̀ Oganla Fuji tiwa Alabi Pasuma o ìmọ̀lẹ́ Fuji sheu gbogbo ẹni tó kọ́ Fuji nílẹ̀ yìí sheu wọn rèé ìjayà erin lọ́mọ ọkọ ọlọ́mọ tí ó gbọ́dọ̀ kú Oganla Fuji tiwa ní Alabi Pasuma mo bá lọ o ẹni bá ní ogun láṣáájú ẹkú ẹnu lẹ́sẹ̀ mú kó àkùrẹ́ ojú ọ̀nà ìka wọn gálágàn máma kákòókò ìṣètọ́jú tẹ̀tẹ̀ kó má jẹ́ dákúrò bẹ́ẹ̀ ṣe para yòókù kẹ́ má pa Alabi tèmi fún mi erin lọ́mọ Alabi Pasuma jọmẹ́wúrẹ́. ọmọrẹ gbọ́fà Alabi Pasuma mama tó pọlọjọ ọmọrẹ dé Ọ̀ṣun Alabi Pasuma Ọ̀ṣun pàbọdé ọmọ ṣe tiẹ̀ rọrùn Alabi Pasuma ẹni tí ò ṣe bí aláàrú lóyìnbó kò lè ṣe bí adégbọràn lọ́jọ́ ọba Alabi o Alabi o. béèyàn ò ṣe bí aláàrú lóyìnbó kò lè ṣe bí adégbọràn lọ́jọ́ ọba wàhálà yín náà làkún bá kiri ikú yín náà làkún kú lọ látàárọ̀ ó dá mi lójú pé látìgbà tí mo ti débí mi ò tí ì fi nǹkan kan sẹ́nu ibi tí mo jókòó sí nìyí mi ò tí ì fi nǹkan kan sẹ́nu bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ Gausu Salman ṣé Paso ṣé Fuji ṣé Paso ẹ má pariwo jù bàbá yín ti dé dádì ọba ti dé má pariwo má polongo ọ̀gá ọba ti wọlé kí ni mo sọ ẹ̀gbọ́n ọba Gausu Salman kò sí wèrè àjọlẹ̀pọ̀ náà ni àjọwà náà ni ìwọ kan náwó ẹyọ kan sókè báyìí ọwọ́ ẹyọ kan nú ọwọ́ méjèèjì tọ́lọ́run fún ẹ ọwọ́ ẹyọ kan nínú ọwọ́ méjèèjì tọ́lọ́run fún ẹ bẹ́ẹ̀ mi ṣe ná tọ̀dọ̀ mi yìí kó wá la ẹnu ẹ kó sọ pé ọlọ́run o sọ pé olúwa o sọ pé olúwa o níwọ̀nba ìgbà wí tẹ̀lé mi pariwo bí ìgbà tí àní kò pariwo tí má ti sọ pé olúwa o wà á pariwo bí ìgbà tí wọ́n pi lẹ̀kùn dáńfó mú ẹ lọ́wọ́ gbà wà ní olúwa o ọlọ́run o níwọ̀nba ìgbà níwọ̀nba ọjọ́ níwọ̀nba oṣù níwọ̀nba ọ̀sẹ̀ níwọ̀nba àṣẹ́jú tó kù tọdún yìí ó fi parí tó kù tọdún yìí ó fi parí sọ pé bí federal government wí tẹ̀lé mi sọ pé bí federal government bí CBN ìyẹn Central Bank of Nigeria bí wọ́n ṣe gbàgbé àti fi símbọ̀ náírà sí 1000 kí ọ̀tá mi ó gbàgbé mi kọ́mọ́rì tèmi rò ó dẹ̀ sọ bẹ́ẹ̀ àwa tá a sọ̀rọ̀ mọ́ ní tá à ń sọ mú 1000 naira jáde kò sí símbọ̀ ń bẹ̀ gbogbo owó ló wà ń bẹ̀ símbọ̀ náírà ò sínú 1000 tó o bá ní mú jáde kó o mú gbogbo owó tó bá wà lápò ẹ̀ jáde ọ̀tá rẹ̀ ó gbàgbé rẹ̀ lọ́dún yìí ni wọ́n mọ wù ọ́ báyìí ìwọ sì mọ ṣe nǹkan rẹ̀ nínú ọdún tá a fẹ́ mú yìí
eléyìí tó dẹ̀ ti ṣe lọ́dún tá a wà yìí kò ní bọ́ sọnù lọ́wọ́ ẹ jésù olúwa wa jésù olúwa wa látàárọ̀ mo ti jókòó síbí wọ́n ń wò pé ṣé wèrè ò ní sọ̀rọ̀ ni wèrè máa ń wọ white lójú yín sá kò sórí kìtẹ́lẹ̀ mi ò tí kì wá kàn lọ kí wọ́n ń bẹ̀ olùsírè bá ṣe bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ làwọn yàgò ọmọ ọlọ́run mọ̀jẹ̀ ọ̀pá wa ọmọ kàtá mo ní kò sí wèrè ó sì ń lọ náà ni lórí tàbí tá a wá dé yìí à ń lọ lórí Toyin bridge kò ká sẹ́ńjì mọ́ wa lọ́wọ́ à ń bọ̀ láti ìsàlẹ̀ èkó a bá wò pé ká gbà ń kọ̀rọ̀ kó yá à ń lo èbúté mẹ́ta la bá gborí Toyin bridge kó lè yá bá a ṣe ń lọ la tó ń lọ la bá ń lọ la ṣá ń lọ la ń fẹsẹ̀ méjèèjì wa rìn ẹ̀kan náà la kàn rí máa nǹkan lẹ́gbẹ̀ẹ́ títì ìyẹn níbi ẹ̀gbẹ́ tí ọ̀sà bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ka àwọn nọ́mbà tí ò sí nínú ara wọn ó ṣàn ṣe 13 bẹ́ẹ̀ ni súlẹ̀ tí mò ń sọ yìí gbogbo nǹkan ló lè sọ ló bá wò pé ta lẹ́nu yìí tó ń ṣe 13 èmi náà bá ní kí n ní interest pé n tí mo tẹ́ni ṣe ń pe 13 yìí inú kó jẹ́ pé mẹkáníìkì ni ó jẹ́ o àwọn òde gbé mọ́tò lọ́wọ́ n bá ní kí n yá ń wí spanner bóyá kí n tiẹ̀ fún ní spanner kan pé o ní o 13 rèé o bọ́tẹ́ni kẹta mi ń kọ́sàn wa pé kí n sá ká máa lọ bá a ṣe lọ nìyẹn nígbà tá à ń bọ̀ àtúbàmí kan náà kò kúrò níbi tó wà bẹ́ẹ̀ ló ṣe 15 ibẹ̀ lẹ́ni kẹta wà lára ti ta ó kàn súnmọ́ ni pé kí ló dé lẹ́ẹ̀kan tá à ń lọ 13 ní ìsìn 15 ló ń pè kí ló dé gbogbo mọ́tò ló fẹ́ yá gbogbo spanner àwọn tán ni ó kàn kí ẹni tá à ń sọ ìmọ́lẹ̀ ni àfi jù à nínú ọ̀sà ó kàn ka 16 mo ní súlẹ̀ ó ní súlẹ̀ ó ní tẹ̀lé mi lẹ́ni lọ́nà lé kó tó fi wá ka 17 18 wọn ò ní fi wá ka nọ́mbà burú a mọ̀ pé wèrè ni létà la tó mọ̀ pé wèrè ni aṣọ èèyàn gidi tó wò jẹ́ àmọ́ mẹkáníìkì là ń pè é. bá a ṣe ọ̀wọ́ sọ̀rọ̀ àgàtà kọ́lẹ́ ọmọ ya wa Ànábì Àlàbí ìmọ̀lẹ̀ tó kọ́ fújìlà àgàtà ọ̀làdàndí àlẹ́ àjíjìbọ̀ ọ̀làdàndí bá kàtó ọkùnrin bá a sọ Àlàbí ọlọ́pẹ́ ọmọ ya wa Ànábì owó dàndí àlẹ́ ọkùnrin bó brighton Àlàbí jíjìbọ̀ ọlọ́pẹ́ náà rẹ̀ ọkùnrin làbàkà Àlàbí tán sọ. ṣèbárò ò kápọ̀n ọ̀nà sọ. ṣèbárò ò kápọ̀n ọ̀nà sọ. wọ́n ti lára òye ò kápọ̀n ọkùnrin bá a sọ. afẹ́fẹ́ ní bá lọ jí wá. lẹ ṣeu fújì ṣífì imam fatia fújì lẹ́gàásù wùsì Àlàbí ojú wa. ṣé Paso ọjọ́ ẹ̀gbọ́n Àlàbí ọjọ́ iná ni o Paso Las Vegas Paso àríyá Paso Chicago lórí òkè wùsì tèmi ò gbé ládùúgbò mi ìpìtàbàdé ìyá ní ọjọ́ ẹ̀mí ọ̀gbẹ́ni fọlọ́wọ́ wa. ọ̀rọ̀ Paso ti dà bí òjijì ẹni tí ó yẹ sáfù alọ́ Àlàbí ti dà bí òjijì ẹni tí ó yẹ sáfù ojoojúmọ́ là ń ké fẹ̀sì àwọn tó fẹ́ wá pọ̀ gan wa ojoojúmọ́ là ń ké fẹ̀sì pè mí wò.
lamaika ìmọ̀lẹ̀ kò wọ́rì Alhaji Pasuma bó pè mí lórúkọ tó pè mí máa jẹ́ ọ̀rọ̀ sa bó pè mí lórúkọ tó pè mí máa jẹ́ ọ̀rọ̀. àwọn tèmi náà sọ pé kí làwọn lọ́jọ́ kọ́ ṣé òkò tó wá Alabi ọ̀rẹ́ ṣe pa. ìbára sí owó ṣètò ń pa o ọmọ ẹ̀yà wa náà mi là kàtàkùnrin. Iléṣà náà rèé jí wá Iléṣà náà wà ní lámbàgà jíjí wá tàbí ṣiṣẹ́ lọ lọ́ṣù stéètì ó bá so Ọ̀ṣun stéètì ló lámbàgà ní Iléṣà o ibà sí rẹ̀ tàbí wá ṣiṣẹ́ tiwa iṣẹ́ ajé wa náà rẹ̀ o alábẹ́ ìjọba ọlọ́dà ni wá sílẹ̀ àti àlọ́bí ọkùnrin wo kó ti lókè méjì ní tó o. Ṣé Paso ṣe Fuji náà? Lérí àwọn tó bá Fuji náà sọ pé ìdodo ní ìdajì àwọn. Ojúlówó tó yẹnu àmọ́ ìyẹn. Ìkábíyèsí kan báwọn ní kàjí pé ooo mẹ̀gbẹ́ bàbá ẹni tó ṣe ibi tí mo bá ṣẹ́dé àtọ̀jọ́ orí mi wọn ò tún gbọ́dọ̀ máa bá mi. Níbi orí ọmọdé eré ẹ̀kẹ́ àṣẹdànù lásán. Ìṣẹ́jú ṣẹlẹ̀ fàṣọ. Ìṣẹ́jú ṣẹlẹ̀ fàṣọ. Ọmọ ìyàwó Ànábì Alabi o. Ìmọ̀lẹ̀ tó kọ́ Fuji tó gbà o. Alabi ó rẹ̀ ọ̀gọ́ta o. Àwọn tí Paso ló sọ pé. Yọ̀bọ̀ ẹ̀ka sọ́kọ̀ yìí ló jẹ́. Àwọn tí Paso ló sọ pé. Yọ̀bọ̀ ẹ̀ka sọ́kọ̀ yìí ló jẹ́. Wọ́n ní mo ní wọ́n tuntun. Bẹ́ẹ̀ yọ ọ̀dọ́ àbá Paso ní ṣọ́ọ̀ṣọ́ mi fún ọjọ́ malẹ̀ pọ̀ ni. Alabi ní ṣọ́ọ̀ṣọ́ mi fún ọjọ́ malẹ̀ pọ̀ ní sẹ́ẹ̀. Paso ní ṣọ́ọ̀ṣọ́ mi fún ọjọ́ malẹ̀ pọ̀ ni. Báyìí náà ni ó báyìí náà ni ó Paso. A ti sọ pé báyìí náà ni àní báyìí náà lérò wa. Àní báyìí náà lérò wa. A sọ pé báyìí náà ni àní báyìí náà lérò wa. A sọ pé báyìí náà ni ó Alabi ìmọ̀lẹ̀. Gáúsù Sámọ́nì ìwé Ṣeu Fuji tó sọ. Ọmọ kò kì í ṣẹ̀ṣẹ̀ náà kálẹ̀ lọ́wọ́ tó. A ní kò kì í ṣẹ̀ṣẹ̀ sẹ́. Káti kékeré gòkè. Ó sọ pé ní Yankí wọ́n jíjọ́ mi Paso. Ṣé o rí gbọ́ pé London wọ́n jíjọ́ mi Paso? Ní Nàìjíríà, nínú Iléṣà. Ẹ gbọ́ ìyá olóbì. Àwọn la sẹlibúrẹ́tì kúnlẹ̀ lágbàgà mi Alabi ẹ̀rín. Báyìí sí akẹ́bà jẹ́ pọ́ dáadáa. Òtótó kẹrí wa níbí. Ní ilé ìṣàbà àṣẹ ojú wa. Nírú àsìkò yìí lágbàgà bá ṣe à 30th of December. Tẹ́tẹ́ fìrí wa ń bí. Ẹ máa mọ̀ pé ẹni tó pè wá lágbàgà yóò lẹ́nu
ó lẹ́nu kan ní báraká Ronke mi òjò Ronke mi òjò Oshodi òkè ó lẹ́nu kan ní tó fi jẹ́ kẹ́rì wá nínú àsìkò yìí nínú ilé ṣá òkúlẹ̀ bá a sọ Alabi ọlọ́pẹ́ ẹ̀ka òṣùṣà mọ́nì Alabi bábá ìmọ̀lẹ̀ Fuji Alabi jíwú báàsì ní òkúlẹ̀ brighton Alabi bábá. Tẹ́fìrí wà ń bí nírú àsìkò yìí ní déédé àsìkò yìí nírú déètì 30th of December bá a sílá ìyá 2016 tẹ́fìrí wà ń bí ẹ máa mọ̀ pé Ronke Oshodi òkè ó lẹ́nu gan ni èèyàn Alabi ó bá a sùn wọn ó lóyà sí wa pàṣẹ ló jẹ́ káwọn tó lóyà sí òkúlẹ̀ bá a sọ Alabi lẹ́fìrí wa ìwà sóyìn ìmọ̀lẹ̀ wọ́n ní káwọ́ celebrate màmá wa ìyá olóbì ìyẹ́mọ̀ṣẹ́ orúkọ yìí ni wọ́n fi ṣàdúrà fún yín òkúlẹ̀ bá a sọ Alabi àjíbọ́ ìyá olóbì obì ní bíkú obì ní bárùn jíjí mọ́ kóbi kúkú lórí ìlà àbájábá sí à àrùn gbọ́dọ̀ pé ilé Alabi ó bá a sùn à òun látọrọ ó ṣòun ya olóbì kárí pẹ́pẹ́pẹ́ mama olóyè ládòrà tètè wá ìbá sọlá àbáìkà ọkọlẹ ọmọ ìyá wa ná bí mi ga ṣùṣà mọ́nì Alabi bábá. pẹ́ẹ́sì alákùnkọ́ lè gbé ọlágbàdo gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́. ìjọba alákùnkọ́ lè gbé ọlágbàdo gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́. ó tó jọ aláfiwéra àwọn olórí rẹ̀ dá o àwọn alábọ̀ ṣèyàn láyé lọ́dọ̀ olórí rẹ̀ dá àwọn alábọ̀ ṣèyàn láyé lọ́dọ̀ I am black I am proud my soul to be a black man I am proud. ìyá olóyè madam Bẹ̀yìntọ́lá ẹ̀ṣẹ̀ obedient orúkọ wọn sùúrù ló jẹ́ ogúnlé lábàgàmì Alabi ẹ̀rín madam sùúrù mi ò ṣe ilẹ̀ Bẹ̀yìntọ́lá oníbàdé ní òpin èèyàn ṣó máa madam patient Bẹ̀yìntọ́lá madam sùúrù mi ò ṣe. ìyá ẹgbẹ́ gbogbo sábò market ìròdò kúnlẹ̀ làbàkà nílé ìṣàníbí ilé mama olóyè ìyá ẹgbẹ́ gbogbo sábò market ìyá ní ìròdò ní bí ó kúnlẹ̀ bá a sùn ìyá ní Iléṣà ibẹ̀ náà láàyè kúnlẹ̀ bá a sùn Alabi tágé kọrin. ìyá olómi ọlọ́run jẹ́ àríyìn pẹ́ ládùúgbò tiwa ẹni bá sọ bẹ́ẹ̀ ẹni bá sọ bẹ́ẹ̀ bàgbàlagbà bá a sí o òun kò fẹ́ pẹ́ ní kúnlẹ̀ bá a sùn àtòrí tó bá rí wọn jí wá oṣù wa ní Alabi ọlọ́àbàkà ló ṣe máa rí wọn pẹ́ bá wá sí brighton Alabi bábá. akíkpọ̀ ògbólé làbàkà bá a sí lọ. gbogbo ẹ̀yin èèyàn tí wọ́n làbàkà ní gbogbo Iléṣà akíndòdò yín bá dá ẹṣẹ́ kú àdúgbò tì Alabi kúnlẹ̀kúnlẹ̀. Assalamu alaikum jíbọ̀ o.
Assalamu alaikum kíbo o. Bókílẹ̀ bọ̀kànnà gbàgbà. Àǹdà ẹ má ṣòdà sọ fújì bẹ̀ ṣe fẹ́. Ṣùgbọ́n mi mọ̀ pé pèsè tàṣẹ náà fò ojú òjò. Ọmọ kì í jẹ́ pé wà sáré Alabi Pasuma. Wọ́n ní tàun àwọn orin tó kọ́ sílẹ̀ yìí kọ́. Àwọn àṣà tó tún sílẹ̀ yìí kọ́. Gbogbo àlùjọ tó dá sílẹ̀ pápá. Ìwọ ṣe bá pé Pasuma lòdì. Yé paripa. Ọ̀lẹ́ bọ́mọ̀ kẹ́rì káàkiri. Ọmọ kì í jẹ́ pé wà sáré Alabi Pasuma. Gbọ́nà wọ́n ní tàun àwọn orin tó kọ́ sílẹ̀ yìí. Àdàgbẹ́dà sílẹ̀ yìí kan. Ó sọ fún mi. Àdàgbẹ́dà sílẹ̀ bàbá. Ó yá torí gbọ́. Ìwọ ṣe bá pé Pasuma lòdì. Ọ̀làdàdì ní ní ọ̀la. Ọ̀lẹ́ bọ́mọ̀ kẹ́rì káàkiri. Màá dúró rẹ́gọ́. Màá rọ́ṣẹ̀ ọ́. Ekókó ní ilé wọn ṣe ògbọ́dọ̀ dúró. Mo ní kọ́lá mi sàn dẹ̀gbọ́dọ̀ só. Èèyàn tó bá ti só wọn ò lè rí ẹ̀rọ ṣẹ́ o. Má dúró mọ́ rọ́ṣẹ̀ ọ́. Èmi náà ń kí ẹ. Èmi náà ń bú ẹ. Wọ́n pe mí lẹ́lẹ̀ ọ́. Alágbára stainless. Alágbára rọ́bà ọ́. Èlò dáṣẹ́ṣe. Àfi kí skíbà ọ́. Àfi kí kiri o. Ìyẹn náà ń bá wọn sọ. Àwọn kan wáyé wájú jẹ àwọn wáyé wájú rẹ Paso àwọn kan wáyé wájú jẹ èmi wáyé wájú rẹ ní tèmi orin tí mo kọ ló mo rí wọn wú Alábí ìlú tí mo lù ló múnú wọn dùn Paso fẹ̀yìntàn lọ́mí bó ṣe. Fẹ̀yìntàn lámì patient. Ọmọ yá wà náà mi ló kí wọn. Àwọn kò wáyé wọ́n ṣiṣẹ́. Àwọn wáyé wọ́n jèrè Paso. Ojú ẹ ọlọ́gbà náà nu Alábí ìmọ̀lẹ̀ ìjọba tó kọ fújì bàbá ọba. Alábí wẹ́ẹ̀sẹ̀ gáúsù sáwọn ní ètò ń sọ. Mo ti lé Olúwa ọkọ mi ìgbà èmi lé Olúwa. Sáma wulẹ̀. Aimakhu ní Toyin ilẹ̀ ò Toyin o. Mo ti lé Olúwa ọkọ mi ìgbà èmi lé Olúwa ọkọ mi ìgbà ilẹ̀ ò Toyin o. Aimakhu Toyin o. Ó ti di Abraham ó tó sọ nìyẹn. Ó ga o ọmọ Abraham ọmọ Ifá. Báwọn kan bá ṣe kọ́ mọ̀ wọ́n tẹ́. Báwọn kan bá ṣe kọ́ mọ̀ wọ́n tẹ́sí. Báwo kan bá ṣe kọ́ mọ̀ wọ́n tẹ́? Báwo kan bá ṣe kọ́ mọ̀ wọ́n tẹ́ sí? Ó ní àbá tí mi yó, ẹ̀yin tẹ́ ní ẹ̀rọ bá tí mi yó. Gbogbo èèyàn tí mo bá pè kó wá. Ẹ jọ̀wọ́ ẹ wá ṣàlàyé wá. Bẹ́ẹ̀ bá gbọ́ ẹ wá ṣàlàyé wá.
ẹ̀jẹ̀ wọn wá sọ́pẹ́ wá bẹ́ẹ̀ bá gbọ́ ẹ̀ wọ́n sọ́pẹ́ wá. ẹ̀ṣọ́ onífádé mi pé ṣe ẹ̀ẹ́dẹ̀ṣọ́ wọn fẹ̀yìntọ́lá rẹ̀ yẹn alias ìyá olóbì ẹ̀ṣọ́ alias ìyá olóbì ẹgbẹ́ gbogbo sábò market ìròdò sẹ́mọ̀ọ́yì ní Iléṣà o. ẹ bá ń tọ́jú vice president olóbì nípínlẹ̀ Ọ̀ṣun madam mẹsẹ̀ Ọ̀ṣun madam Mary Ọ̀ṣun Oyèdèjì o ilé madam Mercy olè Mary ọ̀gẹ́ Oyèdèjì Mary yẹn ṣẹ́ka o ilé madam Mary Oyèdèjì o àbúrò màmá nìyẹn àwọn ni vice president gbogbo ẹgbẹ́ olóbì ìyá nípínlẹ̀ Ọ̀ṣun obìnrin bí kú ó obìnrin gbarumbaṣọ ìbá sí òrèsè gbogbo alátiwọ̀ tipẹ́tipẹ́ káàrọ́dún tuntun Pasuma aládùúgbò tiwa ìbá sí òrèsè àgàtà mi. wọ́n tún sọ pé ọ̀gá láyé màrè tó sọ wípé ó ní pẹ̀lú ọ̀rẹ́ wọn lé ọba ti yọ. òkèlè ẹ̀fọ́ ọ̀mù ó ní ọ̀gá láyé màrè tó sọ wípé pẹ̀lú ọ̀rẹ́ wọn lé ọba ti yọ. òkèlè ẹ̀fọ́ ọ̀mù. Pasuma ló sọ pé o àríyá ìsọ̀ limited. ẹ ṣayé ìwé tó yàtọ̀. ó yà fẹ̀rẹ̀ sí ṣọwọ́ kò fi ṣàpẹ́wẹ́ rí ṣeré àwọn tó fowó ṣeré àwọn yóò fi iṣẹ́ ṣeré lọ́ṣẹ́ mọ́lá tó kọ́ òjò ti tọ́ o. ó ní ọ̀rẹ́ mi àbí iṣẹ́ ṣeré. ó ní bọ́ọ̀dì yẹn o. àbí iṣẹ́ ṣeré. egungun tó bá pè ní o. ẹ bàdá yọ gbogbo. ẹkún ẹ̀kan bá lọ kábíyèsí òṣùwà o. ọba barista ẹ̀mẹ́ṣẹ́ barista ẹlẹ́yà ọba Sunday Adéwùmí ẹ má bínú pé mo pè yín lórúkọ orúkọ náà fi ń pọ̀ baládé kárí Adéhùn ní ẹ̀ṣọ́ Adéwùmí Sunday ẹ̀mẹ́ṣẹ́ wọn bàbá ẹ̀kọ́ kalẹ̀ onígogo gbogbo ti gógó Èkìtì onígogo ti gógó bá mi ẹkú kalẹ̀ Adéwùyí wọn kọ. ilé Sunday mi gbọ́n ṣe barista lọ́yà ẹ̀ṣọ́. barista lọ́yà kábíyèsí ọba Adéwùmí náà rẹ̀ ọ̀sán Sunday káàdì ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ káṣọ ọpẹ́ lẹ́nu kírùkẹrẹ ọpẹ́ lọgọdọ kìnìún wá kẹsàn bá ìjà kó pẹ́ àlà bí ọba àṣùwà ládùúrà títí wá Adéwùmí Sunday kábíyèsí òní kókókókó ti kókó ẹ̀wọ̀n ṣọ́ ẹkùn náà wọ́n mi ó aláàbẹ̀ bẹ́ ṣọ́ wá ìbá sílẹ̀ àfẹ́kọ̀ lókè o. ibi ẹ ti mú ẹja àti àgbàdo ní ìwọ́bẹ̀ àtúbọ̀ máa pọ̀ sí òkúlẹ̀ bá a sàn aláàbẹ̀ lágbára lọ́wọ́ ní kókó. bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá kí lolúwa ẹ̀tàn ń bínú sí. bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá ẹsẹ̀ folúwa kò yéye máa bá a fi mí láyà balẹ̀ sàtìrà wọn ni o bó di ní gbẹ̀yìn kì í rọ́pẹ́ dá. ṣé bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá kí lolúwa ẹ̀tàn ń bínú sí. ayọ̀ kúkú nípa ẹ́ ayọ̀ ò nípa ẹ́ o.
ayọ̀dẹ̀ ló pààyàn. ọ̀nà tí kúlẹ̀ ń gbé pọ̀. ó ní láàárẹ̀ ẹ̀ẹ́dẹ́ tí ẹ̀mí sí i ọ̀rọ̀ bá ṣiṣẹ́ tọ́lọ́run òbí wọn. ìyá olóbì. lójú wọn tó fi fi lẹ̀ ṣàṣẹ. ọgbẹ́ bá làwòrán tó fi ṣe ẹ̀yìn tó fi yẹn yín tí kò kí n ṣe ẹ̀yìn. ọba bá Fuji ti dé ìjayà rẹ̀ ti dé. ọba bá Fuji ti dé. Mo ti dé ẹtí gbọ́ pé mo ti dé pàṣẹ tí ẹ ti retí wẹ́rẹ́ ṣàlọ́ máa wọlé kò bẹ́ẹ̀ dé lájú wọ̀là o. Bàbá kọ́ látàrí 60s láti kọ̀ Fuji ẹ̀. Látàrí 60s láti kọ̀ Fuji ẹ̀ pàṣẹ. Ìgbà tó dáyé notice èmi kan pé gbà Fuji mo bá ń wá mílíọ̀nù mo dẹ̀ sì tún wà níbẹ̀ ọ̀pọ̀ nìfọ̀ láwọn. Bí ń ṣe wá níbẹ̀ tó kì í ṣe pé ti lẹ́gà orí mi bẹ̀ níbẹ̀ apá mi bẹ̀ níbẹ̀ àti gbogbo ọ̀. Iṣẹ́ tó bá ti gbà kún lójú ẹni bá so. Kó o jẹ fún ní ẹ̀ka ọjọ́. Iṣẹ́ tó bá ti lè gbà kún lójú ẹni. Àwọn bèbí ọmọ ọmọ àwọn bèbí oyin tọ́jọ́ mọ́ Fuji tẹ́lẹ̀ àfìgbà tí Pasuma táwọn sí náà dẹ̀ tó mọ̀. Jẹ́ pé MP3 ìta àwọn bèbí tó sétí. MP3 ìta àwọn bọ̀bọ̀ tó sétí o. Agbọ́dọ̀ sọ pé Sanyeri Ọ̀kọ́lá ìlà gbangba Sanyeri gbogbo ìlà gbọ́dọ̀ sọ pé ó ń pariwo àti gbọ́dọ̀ sọ pé ẹ fi mí láì jẹ́ gbogbo nǹkan ó wà ní òtí ìdè ẹ̀jọ́. ó ní sábàdájà kan yàtọ̀ níbẹ̀ yẹn kí á lọ sáré wá tẹ̀síwájú. Ó bí àgbọ̀mọ́lẹ̀ ó ní otí dé. Gọ́ọ̀sù tó bá dé tọkọ nínú àgọ́ lẹ́ẹ̀mọ́. Olówó kì í fẹ́ ṣokiri. Èèyàn tó lé orí fẹ́ kó máa ṣe. Ọmọláyé orí fẹ́ kó. Òjò olówó kì í fẹ́ ṣokiri. Ronke èèyàn tó lé orí fẹ́ kó máa ṣe. Èmi ò lè ṣe kẹ́yìn máa wà kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀. Ẹ ṣe Madam Mary Oyedoji o Vice President gbogbo ẹgbẹ́ olóòbí yìí o lọ́sùn state tó bá so.